Good evening, my people. Welcome back to my channel. This is your girl, Mashallah Gist TV. How are you doing? How is your family? Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín o. Ẹ ṣé tẹ́ ń subscribe pẹ̀lú sórí channel mi o. Mo do appreciate all of you. Thank you so much. Gist tèní, wọ́n ní pé Kabiyesi celebrate Dr. Lizzie o. Ìpè tí wọ́n dúró ti àwọn láti back àwọn up nígbà tí wọ́n ní kí àwọn olórí kí wọ́n kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashallah. I normally speak Yoruba on my channel and sometimes English, and I do talk about celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, Lola Yama, Lola, you need lo isale lai mi omo yin ni o Mashallah. Please share this video, like and subscribe. Yeah, Kabiyesi. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Dr. Elizabeth fún support wọn àti fún kíkí àwọn lẹ́yìn nígbà tí wọ́n ní kí àwọn olórí yìí kí wọ́n jáde nínú palace. Wọ́n ní pé olórí quarters yìí tí wọ́n ń build wọ́n náà ti parí ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n wọn ò jẹ́ kí àwọn olórí mọ ibi tí ó wà nítorí pé nǹkan tó ti ṣẹlẹ̀ lákòókò kó má bàa tún ṣẹlẹ̀ mọ́. Ẹ̀yin ènìyàn lé ẹ kúkú mọ nǹkan tó ṣẹlẹ̀ sí olórí quarters èyí tí wọ́n lọ sọná sí. So ọgbọ́n wọn nílé ọba tójú ẹwà ló bù sí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Kábíyèsí tún ti ṣèmí o láti tún fi kọ́ ìmí fún wọn. Ṣùgbọ́n èyí tán kọ́ yìí wọn ò jẹ́ kán mọ ibi tó wà o. Torí àwọn èèyàn burúkú, àwọn èèyàn ibi. Ẹ dẹ̀ mọ̀ pé ọgbọ́n láráyé ń kọ́yàn. Nǹkan tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ sí èèyàn kan tẹ́lẹ̀ rí kò tún gbọdọ̀ ṣẹlẹ̀ sí èèyàn kejì. Bí a ṣe gbọ́, wọ́n ní Dr. Elizabeth ẹni ọlọ́gbọ́n ni o. Wọ́n ní ẹni olóye ni o. Wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Dr. Elizabeth fún support wọn throughout this time. Wọ́n ní ọ̀rọ̀ vacation yìí, wọ́n ní Queen Naomi láwọn ò lọ sí vacation o. Wọ́n ní because inú Queen Naomi ò dùn. Ìdí tí inú Queen Naomi ò fi dùn ó pọ̀. Ṣé èyí tí Mariam ń ṣe ni ká sọ ni àbí èyí tí Ashley ṣe? Ṣùgbọ́n gist yẹn kọ́ ni tèní. Gbogbo yín náà lẹ ti ń follow gist Mariam àti Ashley. Wọ́n ní inú Queen Naomi ò dùn sí Kábíyèsí nítorí wípé Kábíyèsí wọ́n kàn dákẹ́, wọn ò gbégbèsè kankan, wọ́n relax bí ìgbà tó yẹ pé everything is okay. Ọmọ wọn dẹ̀ wà níta, kò sí nínú palace. Tó bá ṣẹ̀yìn náà ṣẹ́nu yín á dùn. So gist ta gbọ́ nìyẹn ta ní ká wá share pẹ̀lú yín. So wọ́n ní gbogbo àwọn èèyàn náà bẹ Queen Naomi o. Wọ́n ní ẹ̀gbọ́n wọn bẹ Queen Naomi, ẹ̀gbọ́n Kábíyèsí ọkùnrin tó ń jẹ́ Prince. Wọ́n ní Queen Naomi dẹ̀ sọ fún wọn pé wọn ò lè ever force àwọn láti lọ sí vacation yẹn. Wípé even nǹkan kó jẹ́ Àkúrẹ́ ní vacation yẹn wà, àwọn ò ní lọ. Wọ́n ní nítorí pé Kábíyèsí àwọn ni wọ́n fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Àwọn ni wọ́n lọ ń kó àwọn obìnrin yẹn wá lẹ́yọ kọ̀ọ̀kan sínú palace. Kì í ṣe àwọn obìnrin yẹn ló fẹ́. Wípé táwọn obìnrin yẹn bá tiẹ̀ fẹ́, ó yẹ kí ọkùnrin kó respect ìyàwó ẹ̀. Ó yẹ kí ọkùnrin sọ pé no. Tọkùnrin bá máa ṣàgbèrè, ó máa ṣe far away ni. Kò ń ṣe pé ojú àwọn báyìí ni kọkùnrin ti máa ṣàgbèrè. So wọ́n ní pé Prince dẹ̀ bẹ̀ wọ́n. Ìgbọ́n Kábíyèsí bẹ̀ wọ́n, ó rọ̀ wọ́n pé kán ní sùúrù wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó máa yọrí sí rere pé àwọn máa rí solutions sí. Mo wá rò pé nígbà tí wọ́n mú ẹjọ́ yìí tí wọ́n lọ sọ fún Kábíyèsí, Kábíyèsí ní nǹkan tó ọmọbìnrin yìí ò fẹ́ lọ fún vacation. Ọ̀rọ̀ yìí má ti kọjá àbẹ̀kẹ́ àfúnmàní. Kíákíá nínú ní Kábíyèsí bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ wípé kí gbogbo àwọn olórí yìí kí wọ́n move lọ sí outside palace. Ẹ dẹ̀ rántí pé ìyá wa tó wà ní Canada náà tó jẹ́ big mummy fún Queen Naomi náà ti jáde pẹ̀lú àwọn ará ilé Ifẹ̀, àwọn obìnrin tí wọ́n ní àwọn fẹ́ kí Queen Naomi padà wá sínú palace with immediate effect. Wípé gbogbo àwọn olórí tí Kábíyèsí kókó jọ ẹ̀ kò ń ṣe pé kankan sì bímọ nu wọn fún wọn. Wípé kí wá lóde tó yẹ pé ẹni tó yẹ pé ó bímọ fún ẹ ó lé síta. Ó wá lọ kó gbogbo àwọn tó yẹ pé wọ́n ti dàgbà tí wọ́n lè bímọ.
ó wá kó wọn sínú palace tán tí wọ́n menopause. Wọ́n ní wọ́n sọ̀rọ̀ sí wọn o. So wọ́n nínú kábíyèsí dùn sí Dr. Elizabeth o. Wọ́n ní Dr. Elizabeth dẹ̀ rọ Queen Naomi wípé kí Queen Naomi fún kábíyèsí ní time díẹ̀ wípé wọ́n máa yanjú gbogbo àwọn ọ̀rọ̀ yìí. So kábíyèsí ti sọ fún gbogbo àwọn olórí wípé they are moving to outside palace and àwọn ò fẹ́ gbọ́ wòtòwòtò, àwọn ò fẹ́ gbẹ́jọ́, they are moving, that is the final. Wọ́n ní ìgbà tí Queen Naomi tán wá refuse kábíyèsí wípé àwọn ò ní lọ fún vacation yẹn, kò sí nǹkan tí kábíyèsí lè ṣe, àwọn ò lọ. Wọ́n ní bí wọ́n ṣàṣe ní bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn pé kí làwọn tó fẹ́ ṣe fún obìnrin yìí, kí làwọn tó fẹ́ ṣe fún obìnrin yìí. Ẹ mọ̀ pé ọba wà in love, ẹ mọ̀ bó ṣe máa ń ṣèyàn. Ẹ mọ̀ pé kábíyèsí wà in love pẹ̀lú Queen Naomi gan. Wípé kí làwọn tó fẹ́ ṣe fún obìnrin yìí tá fi mọ̀ pé àwọn love ẹ̀, tá fi mọ̀ pé àwọn ò fi ọ̀rọ̀ ẹ̀ ṣeré, tí wọ́n fi mọ̀ pé ìhàn àwọn ni Queen Naomi. Wọ́n wá lọ bá bàbá wọn pé kí ló dé, kí làwọn fẹ́ ṣe. Wọ́n ní bàbá wọn wá ní kí ló dé tí wọ́n ń bi àwọn wípé ńgbà táwọn gbégbèsè lálákọ̀ọ́kọ́ táwọn fẹ́ move àwọn obìnrin yìí lọ sí outside palace, ṣebí ìwọ ló fà á. Wípé bọ̀tì yẹn ti lọ ná torí ẹni tó torí ẹ̀ tó gbé wá sí palace gan, ó ń ṣe gudugudu méje, ó ń ṣe yàyà mẹ́fà. Ṣé ẹ mọ̀ pé ìyẹn ni marriage Elizabeth, èyí tó jẹ́ pé Mariam rò pé tó bá ti mú Elizabeth wá sí palace ó ti di gbọ́nrin fún Queen Naomi àti kábíyèsí nìyẹn. Kò mọ̀ pé ọlọ́run ń wá, ọlọ́run tó ń ṣọlá ni. Alágbára lọ́lọ́run. Wọ́n ní wọ́n ní bí bàbá kábíyèsí ṣe sọ pé jẹ́ kí n sọ fún ẹ, tó o bá mú gbogbo àwọn olórí kó wọn kúrò nínú palace, Naomi ò ní padà sínú palace o. Àfi tí n bá fẹ́ tàn ẹ́ lókù tó bá máa gbóòótọ́ ọ̀rọ̀, tètè wábì kan lọ kó o gba àwọn olórí sí, sódà wá lè gba ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ padà. Àní tó bá sẹ́ pé o fẹ́ fi tipátipá gba Naomi, kò sí ilé ẹjọ́ tó máa grant ẹ ní access láti jẹ́ kí o gba custody ọmọ ẹ̀, nítorí pé ọmọ yìí minor ni, kò mọ nǹkan kan, màmá ẹnìkan ló mọ̀, pẹ̀lú gbogbo àwọn olórí tó kó jọ sínú palace. Sọ fún mi, irú adájọ́ wo ló máa dá pé kó gba ọmọ ẹ pẹ̀lú nínú gbogbo wọn ta ló trust. So that is the problem. Wọ́n ní bí nǹkan kan ṣe sọ ní ọkàn kábíyèsí nìyẹn pé what, ṣé mò ń sùn látijọ́ yìí, wọ́n ní bí kábíyèsí ṣe mú ọ̀rọ̀ yìí ní kíkankíkan tó ń mú ní líle nìyẹn pé láyé gbogbo yín lẹ̀ ń lọ, ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Lágbára ọlọ́run tó bá tún dọ̀la màá ti mú mi wá fún yín. Ọlọ́run á bá mi wà pẹ̀lú gbogbo yín o. Ayọ̀ ló máa jẹ́ ti ọ̀sẹ̀ tẹ́fẹ́ wọ̀ yìí, ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ ti yín. God will bless you. Òkè òkè lọ́lá yín máa lọ, láyé ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn mi ẹ subscribe o, so that màá lè máa fi gbóríyìn fún yín. Ẹ subscribe o. Ẹ ṣé mo dúpẹ́ o. Thank you so much. God bless you all. Share this video, like and subscribe.